lórí kéèsì Timothy Adégòkè àti bàbá Adédoyin. Ẹ má gbàgbé pé láti bí ọjọ́ mélòó lọ́rọ̀ yẹn ti wà ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ẹjọ́ tí wọ́n dá wípé kí wọ́n yẹgi fún olóyè Adédoyin. Now ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n ti dájọ́ o, ṣùgbọ́n kò favour olóyè Adédoyin. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àkúrẹ́ wọ́n ti dájọ́. Ohun tí wọ́n sọ náà ni wípé ìdájọ́ àkọ́kọ́ tí ìyá wa adájọ́ Adépèlé tó dá nígbà yẹn Chief Justice ní Ọ̀ṣun wípé kí wọ́n lọ yẹgi fún olóyè Adédoyin pé òun náà ni àwọn máa padà sọ wípé kí wọ́n lọ yẹgi fún wọn lórí ọ̀rọ̀ Timothy Adégòkè. Bó tilẹ̀ jẹ́ wípé kò ibi tójú làdé kò sí gómìnà kan tí ó lè dédé pagùrù sáìn irú ìdájọ́ bẹ́ẹ̀, torí kò sẹ́ni tó fẹ́ kí wọ́n padà pàtàn irú nǹkan bẹ́ẹ̀ kan pé nígbà tóun wà lórí oyè lòun sáìn ẹ̀. Àmọ́ mo fẹ́ béèrè kan, torí àwọn kan sọ wípé kì í ṣe irú ẹjọ́ tó yẹ kí wọ́n dá fún bàbá láti bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ní kàkà kí wọ́n sọ wípé wọ́n lọ yẹgi fún pé kí ló dé tí wọ́n kú sọ wípé kí wọ́n rán ní ẹ̀wọ̀n gbére. Mo ní èmi ò kì í ṣe adájọ́ o, àwọn bàbá àwọn ìyá tó wà níbà yẹn náà wọn àdáhùn yẹn. Àmọ́ àti pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn gan àtẹ̀wọ́n gbére àtẹjọ́ ikú ṣé kan gbé kan ni. Ẹ gbọ́ kí lè rò tiyín. Adéọmọdé lórúkọ mi. Ẹ fẹ́ ìròyìn hàn lábẹ́ comment section. Ìyanu á ṣẹlẹ̀, ó dàbọ̀.